Hey. Èmi ni àgbáyé bá sọ̀rọ̀ dáadáa báyìí. Hey, ó rọ́bìṣì mi yánmọ́yánmọ́. Sọ̀rọ̀ sí mi bárabàrá. Ó honorable. Sọ̀rọ̀ pé mo kéré inú ayé ni. Ṣé mo wá kéré ni? Kéré. Tí mò ń pàṣẹ lọ́tún, mò ń pàṣẹ lósì, lẹ́nìkan wá rí fín báyìí. Àgbáyé wàá gbà. Àgbáyé ó gbà. Ọ́físà dà. Ó ti lọ ra nǹkan. Tọ́ ni mi wà mo ti ẹ̀ràn kó bá ra nǹkan. Àbí kí ló pè é sà? Rárá mo wọ̀rí já drive lọ táwa délé. Okay sir. Hello? 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 Níbo ni yẹ́ wọ́n látàárọ̀? Àwọn tí gbẹ̀jáde látàárọ̀. Àbí àràfẹ́ pààyẹ ẹ̀ ni. Number 1. Bàbá o. Tún ayé bàbá o. Ọlọ́run. Ààrẹ gbé ṣépè lórí. Lórí burúkú ọmọ ìyá ẹ̀ ni kò tí gbẹ̀jáde látàárọ̀ bí tí ìjẹba ń kú bàbá mi. Kàfẹ́ láìdá síbẹ̀ látàárọ̀ kò rọ́jà pàkórí ẹ̀kan gbé sínú. Inú kan ṣòfò inú fẹ́ ṣàkí fẹ́ sílẹ̀. Bàbá mi. Kò kàn ń dá parí iṣẹ́ inú látàárọ̀. Ṣé bàbá yóò ní jọjà ni? Má bínú bàbá. Ajáyẹ láti jọ ìwà lójú kan náà. Mo ṣe máa kọ́pù bàbá. Mo máa kọ́pù. Mo máa kọ́pù bàbá mi. Ọmọ máa mi ni. Rèé jà. Tẹ́ bá gbọ́ jáde, ẹ gbọ́jà mi lẹ̀ tó pálí 2 báìbù. Ìbàjẹ́ bàbá. Mo fẹ́ wọ̀ gbòòrò lọ bóyá mo lè rí nǹkan járó. Ṣáàmù. Tuale, ọba wọ̀. Ẹbí tẹ̀lé ẹni. Má tẹ̀lé mọ́mọ́ ru, ẹ dúró sílé, ẹ gbọ́jà lẹ̀, in case tó bá tún gbéṣẹ́ wá, ẹ pè mí. Ṣáàmù. Ókè náà tuale. Bàbá ọ̀dọ̀. Ọ̀gbẹ́ni pé bàbá rẹ̀ kó gbọ́jà wá. Pé bàbá rẹ̀ kó gbọ́jà wá. Gáyẹn kọjá lára wa ń sìn. Area O2 Arena. Yeah. Wọ́n lọ ṣá. Kò sí èrè wẹ́ play. Ní màá tún àríyá. Kò sí èrè. Kí ló ṣẹlẹ̀ a máa rí aláyé látẹ̀kọ́ tó ti lọ. Ṣé wọ́n fọ́ ni ọba tó dé máa wọ̀ rí náà. Ókè àkóso. Ṣé wọ́n bẹ̀rù ni. Ẹ̀rù bàbí kẹ̀. Olóyìn kiri rẹ̀ gbà olóyìn kiri rẹ̀ gbà ire owó ire ọmọ olóyìn kiri ìbolú bíbí tọkọ jáwé ọ̀sẹ̀ ìbí kí tọkọ wa gbò ìfúwa lóògùn àgbà mo wí bẹ́ẹ̀ náà rárá fún mi kí alẹ́ yìí èèyàn ìrìn yìí ni abẹ́rẹ́ kó kí a mọ̀ wọ́n yìí ìjà èyí wọ́n sọ náà ní
ẹ̀ẹ̀kan gbà tí mo wà bẹ́ẹ̀ pé àbí àwé ìkọ́ni. ẹ̀lẹ́ o arákùnrin ńlẹ̀ ẹ̀lẹ́ ẹ sì kú iṣẹ́ ẹ̀lẹ́ náà ẹ sì kú iṣẹ́ ẹ̀kọ́ àtàárọ̀ gbogbo ọkùnrin sàn yín dẹ̀ ṣe ń bẹ̀ ń pátápátá mo rí ẹ sì kú iṣẹ́ ṣèbí kọ́ ló ń mọ̀ mọ́ wa kọ́mọ fẹ́ ẹ̀fẹ́ tí ó mọ̀ á lọ́ ni ṣé àríkàtẹ̀ wà ní pé búrẹ́kẹ́tẹ́ lọ dí àwọn pọ́ọ̀sì tó wà ń bẹ̀ ń wọ́n mú yín wọ́n bẹ̀rẹ̀ sí ní nù yín wọ́n ń dàbàrà bò yín àwọn aṣọ bíi táyà nta àwí ìkọlà kúkú máa wí. Bàbá kí lẹ fẹ́ bá mi sọ gangan wetin happen wetin happen. ọ̀rọ̀ mi nǹkan ju aláàfin òkú rẹ́bì kan tó o bá fẹ́ mọ̀ ṣerú nǹkan tó ń ṣe àwa àgbà wo bẹ́ẹ̀ ló yẹ kó o súnmọ́ kájíra fún ọ. Bàbá ṣé nǹkan tẹ fẹ́ bá mi sọ nìyẹn. tẹ́ bá mú ọ sọ́wọ́ ẹ̀jẹ̀ rẹ̀ ò sì gbẹ́ lórí bẹ́ẹ̀lì tó dì tó o bá wá súnmọ́ àwọn àgbà kájíra fún ọ. Bàbá ṣé nǹkan tẹ fẹ́ bá mi sọ lélẹ̀. ìjọ mi tẹ bá bá mi dánrọ́ ẹ̀ wò màá gbé yín rìn màá gbé yín tìrabàyè màá ná yín blue and black. tọ́mọ̀ pàǹfọ̀ náà fẹ́ sí ọmọ bí ṣe máa bá yín àti kékeré tí ìbọn káàkó wá sọ́dọ̀ òru àwọn ẹ̀ka kádìrá fún ọ. yànjẹ́ iná ní ọdún mi ò lè tẹ̀mí jẹ́ kí n mọ̀ jọ fógún ọdún wọ́n jọ mọ̀ làǹtà àmọ́ wí nìyí o. káwé fún ni ká gbọ́ àwọn ọmọ nílé alára ká sọ̀rọ̀ fún ni ká gbà àwọn òkè ìgbéró. káṣíwò fọmọ ẹni ọgbọ́n ni ó sì dá ká wí pé bí mo yẹ sọ fọ́ńdọ̀kì ní àná pé bọ́ọ̀ bá ṣe irú nǹkan tó ń ṣe yìí ó nílò láti dira ìyàn máa ń dira ní torí ọjọ́ báyìí náà ni ẹ̀jẹ̀ nìṣe jẹ́ sóró ọmọkùnrin géńdé ọlọ́run ìwọ lára ṣe á ṣe yìí sí báyìí àwọn omi tọ́mọ tí a náà dé a nílò láti ran ọ̀ lọ́nà ní àwa nǹkan tá a ṣe sí kò sì ṣe èèyàn tí ń sì pè lágbàlá àwọn omi tọ́mọ tí a náà dé àwa nǹkan ṣe sí arákùnrin ṣàfà rẹ balẹ̀ ẹ̀jẹ̀ ló tó Elédùmarè ẹ̀yìn Akànní bàbá o Akànní Elédùmarè ètí ṣe ẹ̀fà rẹ balẹ̀ ní sùúrù láti náà yẹ̀wò akọ́wọ́ tí ń bẹ náà dọ́hùn lọ lè gbá. bọ́dà bàbá bọ́dà fẹ́rẹ́ ńlẹ̀ ẹ̀jẹ̀ ìpọ́ Elédùmarè o. bàbá wọn ni. yóò dáa fún ọ yọ ibà ìbẹ̀yìn tó láyé ìbá wọn olùkọ́rọ́ gbogbo ọtakọ́ta tó wà ní àgọ́ ara yìí wọ́n mọ̀ pọ̀ jáde o ṣé gbọ́dọ̀ wú mẹ́ ẹ̀yọ́ kọ́ mọ̀ jáde o ibà ó yẹ kọ́ mọ̀ jáde o gbogbo ọtakọ́ta tó wà ní omi ara àtẹ̀jẹ́ ara rẹ kó bẹ̀rẹ̀ sí ni mọ̀ jáde olùkèbókèbó pé kọ́ mọ̀ jáde o kọ́ mọ̀ jáde ó lè mú àwọn ẹnu lọ mú àwọn ewé tó wà nínú ibi òkè púpọ̀ lọ́gbẹ́ wa ẹ̀jẹ̀ ìpọ̀ egbò apọ̀rọ̀ ló wà ń bẹ̀ ní kíákíá ńlẹ̀ díẹ̀ ló mọ̀ tù ọ́ gbogbo oró ọ̀tá ń pátápátá ni ó jáde gbòò lágbára láti omi ara níyí gbogbo ẹ̀sán rẹ̀ gbogbo ẹ̀ lọ́jáde ìṣẹ̀lẹ̀ ni gbogbo ẹ̀ lọ́jáde ńlẹ̀ lọ́ka ìláyé gbogbo rẹ̀ lọ́jáde ìṣẹ̀lẹ̀ rẹ̀ ilé rẹ̀ bọ̀ náà. Hello boss, bàbá àgbàlagbà. Tòótọ́ ni mo rágbà yìí. Mo shoot bọ̀bọ́n ẹlẹ́ẹ̀mejì, bọ́ gbé búlẹ́ẹ̀tì mi jápa. Bọ̀ ẹ má fọ̀, màá fún yín ní good result láìpẹ́. Ó yá nà, boss ma. Àgbáyé. Torí wọ tí bá ṣe tán pẹ̀lú ẹ̀
àgbáyé kí bá ṣe tán pẹ̀lú ẹ. kìlà ṣé ó dẹ̀ ní ṣàánú mi báyìí. ọmọ ìyá mi kò sẹ́ni tó máa gbà ẹ̀ ṣé bó ṣe wà yìí kápá mi ló wà ó lè ṣe ẹ́ ní àrùn sí màá kú pa ẹ́ dànù ni. kìlà kí ló ṣẹlẹ̀. tá a bá ń ṣera ká dárí jìra wa. wọ́n ti kọjá yìí. wetin I do. ṣé o mẹ́ni tó bẹ́ sí ni. ṣé o mẹ́ni tó bẹ́ sí ni. kìlà. ọmọ ìyá mi. kìlà. this assignment wey you dey carry waka up and down who send you. who send me. tó bá dé sọ nǹkan tó sọ ẹ̀ máa pàánù sìgá mọ́ ẹ lójú. you dey craze na me you dey hear something. kìlà. ọ̀gbẹ́ni. sympathy na. sympathy for you. ara ní mi tí mo ṣe wà. ara máa ní ẹ pa ni. kìlà. ló ń ṣẹlẹ̀. tádùgbò ìjọba débi olólùwẹ̀rù kò ní dákú bá wa báyìí. kò kọ́ mi ó dé kó máa mú ẹ lọ ni ìwọ kan fún ààrẹ ẹsibítì náà ò wúlò ìyẹn tún kọ. ṣé wọn pé bàbá yẹn sọ gbà ọ ní ká dáríjì àwọn tó ṣẹ̀ wá gẹ́gẹ́ bí òun náà ti ń dáríjì wá. o mọ báíbù dáadáa mo ṣe mọ̀ pé kèfèrí ni wọ́n ti já dànù tó bá ṣì ìwé rẹ̀ wọ́n ti já látàrin. wọ́n ti yá. ẹ̀jẹ̀ rí lójú ọmọ ìyá mi ò gbọ́ kankan. ẹ̀bọ̀ kìlà this assignment wey you dey carry waka up and down who dey send you. ṣé last tó máa bì lọ́wọ́ mi nìyẹn. aṣọ kan tó pé tó kú lẹ́nu ẹ ló fẹ́ bì lọ́wọ́ mi nìyẹn. ṣìwèrè na him be this. na him be this.